mọ́mì 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 rere mọ́mì mọ́mì ìmọ̀mì rere ọmọ òdèdè ìpè mọ́mì mọ́mì lálàrí rí jẹ́ ọmọ òdèdè ìpè mọ́mì mọ́mì lálàrí rí mu ọmọ òdèdè ìpè mọ́mì mọ́mì lálàrí dára ọ̀nìyàn kò bá rí jẹ náà mèyí pé ní mọ́mì rere ọ̀nìyàn kò bá rí mu náà mèyí pé ní mọ́mì rere ọ̀nìyàn kò bá dára náà mèyí pé ní mọ́mì ọ́ní o òní lọ́dún rẹ o mọ́mì òní lọ́dún rẹ o jàre òní lọ́dún rẹ wẹ̀mẹ̀ ayàyọ̀ ọmọ náà ayé mi àbá ọlọ́run kò jẹ́ o. ẹ̀yin tèmi ìmọ̀ káàárọ̀ ìmọ̀ káàsán yìí káalẹ́ níbi kìí àlóní o òní adára kòkò tera o àmọ́ àrùn gbèsònù kéè ìṣubí ọmọ o ìjàre èèyàn olólùfẹ́ mi o ìdarapọ̀ mọ́ mi lóní kí yá bá mi kí mọ́mì rere o mọ́mì ra àtàtà mọ́mì ra Mrs. Comfort Ibukun Olúwa àwọn mọ̀lọ́mọ lọ́jọ́ ìbí òní kí ìdarapọ̀ mọ́ mi kí bá mi kí wọn mọ́mì ra àtàtà ìyẹn ni mo event planner tó gbójú tó gbayì ní ìlú London o àwọn ni o tẹ́ ẹ bá fẹ́ rí wọn ẹ kàn sí wọn event planner gidigidi òun ni mọ́mì ra ìyẹn ọmọlọ́mọ lọ́jọ́ ìbí o kí n bá mi jàre kí n bá mi kí wọn wí wọn kú ọdún ọkú ìyèdún o ẹ̀mí ràn kó ṣe ọdún á ṣe ọ̀pọ̀ ọdún láyé o kété ìyẹn ọmọ rẹ pátápátá láàrin kọ́yọ́ nìkan náà kí mi bá wọn kí ọ o wíwo kú ọdún wo kú ìyèdún o mọ́mì ra wípé ẹ̀mí rẹ á ṣe ọ̀pọ̀ ọdún láyé o pé bó ṣe ṣe ìyá wọn yìí wàá ṣe ìyá wọn kalẹ̀ o pé ikú apá àrùn apá o pé wàá tọ́jú wọn wàá dẹ̀ gèrè wọn lórúkọ Elédùmarè pé ẹ̀ jẹ wọn mọ́ mọ́mì àtàtà mọ́mì rere ìgbà tí mo ti mọ̀ yín ẹ fìgbà kan bà wá nínú jẹ́rí o gbogbo ìgbà tí mo bá nídìí yín báyìí mọ́mì ẹ máa ń tẹ̀lé mi ẹ máa ń dá mi lóhùn ni Ọlọ́run á ṣèyí tó dáa nínú iṣẹ́ yín o Ọlọ́run á bá yín tọ́jú àwọn ọmọ yín ẹ̀mí yín báyìí á gùn ẹ darúgbó ẹ fi parí ẹ fẹ̀rì kìjọbì káre o ìyára tàtà ọmọ ẹlẹ́ẹ̀lọ́ lókè ògèlè ọmọ alágbòṣù kege ọ̀tún ọmọ olókè méjì takotabo ọmọ olókè kòmòkè gígùn ọmọ olókè kòkè sọra dọ́ta ọmọ ọwá ọmọ ẹkùn mo tún yàbàrá sílé èyí rẹ o ọmọ olúgẹ̀gẹ̀ mo gẹ̀ kàn túgbàtúgbà kàn túbọ̀bọ̀ délẹ̀ ọ̀run ní àyà taunra wokú ọdún wokú ìyèdún o ẹ ṣe ọ̀pọ̀ ọdún láyé o ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi ẹ rí i pé méjì ni èdè mi lè ní Èkìtì àti Yorùbá ni mo lọ sílẹ̀ ní o ẹ bá mi kí mọ́mì wà yìí o kẹ́ẹ̀dẹ̀ bá mi kí wọn dáadáa ọjọ́ ayọ̀ tí yín náà á dé o èmi olólùfẹ́ yín ni o Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété ìyá ètò èmi náà ni mo kí yín o ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká pàdé ní comment section ìyókùn ìyanra ọmọdé ti dì sí o adé ajẹkanra o.